abe ni bembe oida oni oida ni ya belo me oida no bere ni aje nkata ere le asen ati le bere lo enworo abi lo ni katakata kana wa me ale member na abo katakata kana wa abi wa iwe ni hinya le abe na ke ya belo dai ko ti do wa se ka ni bola enworo oni yesu enworo no ibere ni ya belo wa na wa ka ire no ba na do na me president do na president in Nigeria omori na owo wa me governor dodo anaba 80 years amen ẹ̀yin se ba me àwọn èèyàn kan èèyàn ọmọ bá a ṣe lè ṣàpèjúwe wọn mi ọmọ bá a ṣe lè describe wọn wọ́n tún ṣètùtù wọ́n ṣètùtù wọ́n ń gbẹ́bọ wọ́n ń ṣèwúre nítorí Yaya Bello gbé nípínlẹ̀ yẹn náà kí apá àjọ EFCC kọ́wọ́ àjọ EFCC kọ́wọ́ bá a tó. àwọn tí wọ́n ń ṣe ìpèsè tí wọ́n ń gbẹ́bọ tí wọ́n ń ṣèwúre tí wọ́n ń ṣètùtù nítorí kí àjọ EFCC má bàa rí Yaya Bello mú ẹjọ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wa kí orúkọ wo la lè pe àwọn yẹn oríkì wo la lè fún àwọn yẹn báwo la ṣe lè ṣe àpèjúwe àwọn yẹn torí kò. Otasansan rédíò and TV. kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì Otasansan TV ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè àní ṣiṣẹ́ fúnníṣẹ́ o ọbẹ̀ Èdùmàrè yóò mọ̀ fìṣọ rẹ̀ sọ wa a mọ̀ lọ́ọ̀rẹ a mọ̀ bọ̀ọ̀rẹ̀ láṣẹ Èdùmàrè. kí ni nǹkan tí a fẹ́ gbéyẹ̀wò lórí ètò fún tòní ètò yín ètò wa tá a pè ní òye ọ̀rọ̀ níbi tá a ti máa ń ṣe àtúpalẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé níbàámu gẹ́gẹ́ bí àwọn ìwé ìròyìn bí wọ́n ṣe gbé bí wọ́n ṣe kọ a máa ń fi òye a máa ń fi ṣàgbéyẹ̀wò rẹ̀ ẹ̀yin aráalé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin onímọ̀ ẹ̀yin olóye ẹ̀yin onílàákàyè ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà káàkiri àgbáláyé tẹ́sí bá ní fi ọgbọ́n òye tẹ́sí bá ní gbé yẹ̀wò tájọ dá sí i. níbo la wá ń lọ kí la mú wá kí ló ṣẹlẹ̀ kí ló jẹyọ nínú àwọn ìwé ìròyìn wa fún tòní. a mẹ́nubà ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Kogi àná ìyẹn Yaya Bello lórí bí àjọ EFCC Economic and Financial Crimes Commission tí wọ́n ti ń dọdẹ rẹ̀ lórí àwọn ẹ̀sùn ṣíṣe owó ìlú báṣubàṣu tí wọ́n fi kàn án ṣùgbọ́n tí Yaya Bello tó kọ̀ láti yọjú sí àjọ EFCC ti ilé ẹjọ́ níbo ni nǹkan dé dúró kí ni tuntun tó tún ṣẹlẹ̀ kí la tún gbọ́ lórí ọ̀rọ̀ Yaya Bello a mú wá fún yín. bákan náà lórí ètò fún ti tòní a mẹ́nubà ọ̀rọ̀ tí àwọn Afẹ́nifẹ́re tí wọ́n sọ nípa àwọn ikọ̀ tí wọ́n ń béèrè fún òmìnira ilẹ̀ Yorùbá léyìí tí bàbá ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tí wọ́n jẹ́ bàbá àṣẹlẹ̀ fún àti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tó jẹ́ adarí fún àwọn Afẹ́nifẹ́re wọ́n mọ̀ sọ tuntun
àwọn Afẹ́nifẹ́re wọ́n tún sọ tuntun o nípa àwọn adarí ikọ̀ tó ń béèrè fún òmìnira ilẹ̀ Yorùbá. Wọ́n ní iṣẹ́ ara wọn ò ní wọ́n ń jẹ́. Wọ́n ní ilẹ̀ Yorùbá kò rán wọn níṣẹ́ tí wọ́n ń jẹ́ o. Wípé ìṣòro tó ń kojú ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ tí wọ́n rí gẹ́gẹ́ bí àwíjàre, wọ́n ní kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan ni irú rẹ̀ ń ṣẹlẹ̀ sí nínú gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀ Nàìjíríà. Wọ́n wá ní kì í wá ṣe yíyapa, dídádúró, gbígba òmìnira kúrò lábẹ́ orílẹ̀-èdè Nàìjíríà, lára orílẹ̀-èdè Nàìjíríà kìí ṣe ní ọ̀nà àbáyọ tí orílẹ̀-èdè Nàìjíríà tí ilẹ̀ Yorùbá ń kojú lọ́wọ́. Ọ̀rọ̀ pọ̀ tí àwọn Afẹ́nifẹ́re, ẹgbẹ́ Afẹ́nifẹ́re nílẹ̀ Yorùbá, ọ̀rọ̀ pọ̀ tí wọ́n sọ nípa jíjà, bíbèrè fún òmìnira ilẹ̀ Yorùbá. Ṣe àtúpalẹ̀ ọ̀rọ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn bí wọ́n ti kọ, bí wọ́n ti gbé. Ẹ má gbàgbé o láti bá ní subscribe sórí ìkànnì yìí, kẹ́ẹ̀dẹ̀ tẹ notification bell, ìyẹn aago rán mi létí, láti máa láǹfààní lóòrèkóòrè láti máa gbọ́ wa, láti máa wò wá tá a bá ti mú ètò tuntun wá fún yín lórí ìkànnì yìí. Ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, ká tó wọnú àtúpalẹ̀ ọ̀rọ̀ wa lọ gangan nísànsán, ẹ má ti lọ, ẹ jẹ́ ká mú ìkéde yìí ká mú wá fún yín, à ń bọ̀. Otasansan Media àtúntìdé o. Níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o. Ó kárí ẹyẹ. Otasansan Media, ilé-iṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀. Professional camera wa mú sọ́sán, lighting wa mọ́lẹ̀ kedere, sound wa já tòrótò, drone camera wa wúni lórí, editing wa ò lẹ́gbẹ́, finishing wa kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà ya áńgù lóríṣiríṣi. Kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary, ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa. Àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. Ẹ pè wá sójú òpó 07063291779. Iléeṣẹ́ wa wà ní nọ́mbà 13 Ọlágòkè Àkànó Street, Àbáyọ̀mí Ìwó Road, Ìbàdàn. Otasansan Media lẹ́gbẹ̀ẹ́ kéde. Ẹ káàbọ̀ padà. Gẹ́gẹ́ bí a ti mẹ́nubà ní ìbẹ̀rẹ̀ ètò wa, a ní àmọ́ ibi tí nǹkan dé dúró nípa bí àjọ EFCC, àjọ tó ń gbógun ti ìwà ọ̀daràn tó ní ṣe nípa ọrọ̀ ajé àti ìṣúná lówó lórílẹ̀‐èdè Nàìjíríà, Economic and Financial Crimes Commission, bí wọ́n ṣe ń dọdẹ gómìnà tó kógbá sílé nípínlẹ̀ Kogi, Yahaya Bello. Ṣùgbọ́n tí Yahaya Bello tó kọ̀ láti yọjú sí àjọ EFCC. Tuntun tó tún jẹyọ méjì la fẹ́ mẹ́nubà nípa ọ̀rọ̀ Yahaya Bello. Àkọ́kọ́ ó ní tuntun tó tún jáde wípé lásìkò tí Yahaya Bello tó wà lórí àlééfà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Kogi, ó wọ́ke owó tó tó $720,000 $720,000 ó wọ́ jáde nínú àpò ìṣúná ìpínlẹ̀ Kogi láti fi san owó iléèwé ọmọ rẹ̀ ní àsánlẹ̀. Ẹ gbọ́ dáadáa, àsìkò tí nígbà tí àwọn òṣìṣẹ́ nínú tẹ̀síwájú iṣẹ́ ìwádìí àwọn òṣìṣẹ́ àjọ EFCC
lórí àwọn ẹ̀sùn tí wọ́n gbọ́ nípa Yàyà Bello. Nínú ìtẹ̀síwájú ìwádìí wọn, wọ́n tún ṣe àwárí wípé Yàyà Bello nígbà tó wà ní gómìnà nípínlẹ̀ Kogi ó wọ́ke owó tó tó $720,000 jáde nínú àkáǹtì ìjọba ìpínlẹ̀ Kogi láti fi san owó iléèwé ọmọ rẹ̀ kan àsánlẹ̀. Ẹ wá dúró owó yẹn, ẹ wo owó yẹn bó ṣe pọ̀ tó $720,000. Owó iléèwé àsánlẹ̀ ni o, owó iléèwé ọmọ kan. Tí project dẹ̀ pọ̀ ní ìpínlẹ̀ yẹn láti ṣe, tó pọ̀ láti ṣe ní ìpínlẹ̀ yẹn tẹ́nìkan tó wá ń fi adúró owó yẹn tó wá fi ń san owó iléèwé ọmọ ní àsánlẹ̀. Àwa ní dọ́là wọn, àní dọ́là ò sí, àní wọ́n ń ta dọ́là àní dọ́là ń gbówó lé lójoojúmọ́. Bó dọ́là ò sí ní gbówó lórí lójoojúmọ́. Ẹ wá dúró owó yẹn $720,000. Iléèwé yẹn ṣe iléèwé orílẹ̀-èdè Nàìjíríà o, òkè òkun ní o, orílẹ̀-èdè míì ló mú owó ti wa lọ. Owó orílẹ̀-èdè Nàìjíríà ló mú lọ sí iléèwé yẹn lókè òkun, $720,000 láti fi sanwó iléèwé ọmọ kan lásán lẹ̀. Ó wá kúrò níjọba tán, àṣírí wá tú, wọ́n wá ní ó wá wí tẹnu rẹ̀. Wọ́n ní ó wá wí tẹnu rẹ̀ àti wá yọjú sí àjọ EFCC tán ní ó wá wí tẹnu rẹ̀, ó wá dogun, ó wá dìbẹ̀rù. Yorùbá náà ti sọ̀rọ̀ wípé ìwà ọmọ ní mọ́mọ́ ṣe òkú gbẹ́. Ìwà ọmọ ní mọ́mọ́ ṣe òkú gbẹ́, àti pé tí wọ́n bá ṣe rere ara kì yóò yá ọ. Wọ́n wá ní wá wí tẹnu rẹ̀ lọ́dọ̀ àjọ EFCC, ó wá ń sá kiri. Ó wá ń sá kiri àti yọjú sí àjọ EFCC wá dogun dọdẹ. Èyí àjọ EFCC ó yọjú sí wọn, ilé ẹjọ́ ò lọ, àwọn èèyàn kan èèyàn ọmọ bá a ṣe lè ṣàpèjúwe wọn, mi ò mọ̀ bá a ṣe lè describe wọn. Wọ́n tún ṣètùtù, wọ́n ń ṣètùtù, wọ́n ń gbẹ́bọ, wọ́n ń ṣèwúre nítorí Yàyà Bello gbé nípínlẹ̀ yẹn náà, kí apá àjọ EFCC kọ́wọ́ àjọ EFCC kọ́ mọ́ bá a tó. Àwọn tí wọ́n ń ṣe ìpèsè, tí wọ́n ń gbẹ́bọ, tí wọ́n ń ṣèwúre, tí wọ́n ń ṣètùtù nítorí kí àjọ EFCC má bàa rí Yàyà Bello mú. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń wò wá tẹ̀ ń gbọ́ wa, kí orúkọ wo la lè pe àwọn yẹn? Oríkì wo la lè fún àwọn yẹn? Báwo la ṣe lè ṣe àpèjúwe àwọn yẹn? Torí kò yé mi. Ẹ wò ó, ẹ já mọ èrò tiyín, ẹ já mọ ìwòye tiyín lórí bí àwọn èèyàn kan, ọ̀dọ́ wà nù wọn o, àgbà wà nù wọn, bí wọ́n ṣe ń ṣàdúrà, bí wọ́n ṣe ń ṣèpèsè, bí wọ́n ṣe ń ṣètùtù, bí wọ́n ṣe ń ṣèwúre láti má jẹ́ kí àjọ EFCC kí wọ́n rí Yàyà Bello mú. Kí lè ròyìn, kí lè wòye yín lórí rẹ̀? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Ọ̀rọ̀ tí àwọn Afẹ́nifẹ́re tí wọ́n sọ nípa àwọn ikọ̀ tí wọ́n ń béèrè fún òmìnira ilẹ̀ Yorùbá, léyìí tí
bàbá ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tí wọ́n jẹ́ bàbá àṣẹlẹ̀ fún àti olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tó jẹ́ adarí fún àwọn Afẹ́nifẹ́re wọ́n mọ̀ sọ tuntun àwọn Afẹ́nifẹ́re wọ́n tún sọ tuntun o nípa àwọn adarí ikọ̀ tó ń béèrè fún òmìnira ilẹ̀ Yorùbá. Wọ́n ní iṣẹ́ ara wọn ò ní wọ́n ń jẹ́. Wọ́n ní ilẹ̀ Yorùbá kò rán wọn níṣẹ́ tí wọ́n ń jẹ́ o, wípé ìṣòro tó ń kojú ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ tí wọ́n rí gẹ́gẹ́ bí àwíjàre. Wọ́n ní kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan ni irú rẹ̀ ń ṣẹlẹ̀ sí nínú gbogbo ẹ̀yà tó wà lórílẹ̀ Nàìjíríà. Wọ́n wá ní kì í wá ṣe yíyapa, dídádúró, gbígba òmìnira kúrò lábẹ́ orílẹ̀-èdè Nàìjíríà lára orílẹ̀ Nàìjíríà kì í ṣe ní ọ̀nà àbáyọ. Ọ̀rọ̀ pọ̀ tí àwọn Afẹ́nifẹ́re ẹgbẹ́ Afẹ́nifẹ́re nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ pọ̀ tí wọ́n sọ nípa jíjà bíbèrè fún òmìnira ilẹ̀ Yorùbá. Bó ni ìwé ìròyìn ṣe gbé, bó ni ìwé ìròyìn ṣe kọ, ẹ farabalẹ̀ ẹ jẹ́ ká mú àtúpalẹ̀ bí ìwé ìròyìn Punch bí wọ́n ṣe kọ sí online platform wọn, online page wọn. Ẹ farabalẹ̀ ẹ jẹ́ kí a mú wá fún yín. Tẹ́ ẹ bá wá gbọ́ tán, tá a bá mú wá fún yín, tẹ́ ẹ bá farabalẹ̀ tẹ́ ẹ bá gbọ́ tán, àjọ wa nà yẹ́bẹ́yẹ́bẹ́, àjọ wa fi òye àti làákàyè àjọ wa fi gbé kalẹ̀. Ẹ̀yin náà tẹ́ ń wò wá, tẹ́ ń gbọ́ wá, fẹ́ sì bá wa dá sí i. À ń padà bọ̀, ẹ jẹ́ a mú wá fún yín. Pan-Yoruba Socio-Political Organization Afenifere on Monday dissociated itself from the agitation for the creation of a sovereign Yoruba nation out of Nigeria. It described the call for the exit of Yoruba people from Nigeria as undesirable, self-serving and unnecessary. Afenifere, in a statement by its National Publicity Secretary, Jare Ajayi, said Nigeria's problems were beyond its diversity. Afenifere's position comes about 2 days after the Yoruba self-determination movement led by Professor Banji Akintoye and Chief Sunday Adeyemo alias Sunday Igboho wrote an open letter to President Bola Tinubu seeking a peaceful breakaway of Yoruba people from Nigeria. In a letter dated April 17, 2024, the Yoruba Nation advocates cited insecurity, particularly the killing of Yoruba people by armed herdsmen from the north, as the reason Yoruba people should exit Nigeria. They argue that Yoruba people have not been well fared in Nigeria, adding that their welfare will be granted under a separate sovereign entity to be called the Yoruba Nation. They call on President Tinubu to, within the next 2 months, set up a negotiation team to fashion out the peaceful exit of Yoruba people from Nigeria. The letter by Akintoye and Igboho came 1 week after some masked agitators armed with weapons invaded Oyo State Government House in Ibadan and attempted
to hoist their flag on the premises of the State House of Assembly. The agitators were subdued, and 29 of them were last week taken before a magistrate court in Ibadan, which ordered that they should be remanded in prison custody. In his statement on Tuesday, Afenifere faulted both Akintoye and Igboho's position on many grounds. The organization said, and I quote, "Fault was on the reason adduced for the request to exit Nigeria, which was on the basis of perceived marginalization that Yorubas are suffering in Nigeria. There is no doubt that a lot of Yoruba people can be better than they are presently. But whatever deprivation Yoruba may be experiencing today in the Nigerian nation is not due mainly to the fact that they are Yoruba people. The deprivations they are suffering could be traced to the general misgovernance that corporate Nigeria has been subjected to over the years, if not decades, meaning that marginalization, deprivation, injustice, misgovernance, etc. that Yoruba may be experiencing today is, if truth be told, not peculiar to Yoruba alone. We are not, by this submission, claiming that Yoruba people are getting the best or should not be better served. Far from it. What we are saying is that it would be unfair to use the excuse of the deprivations in the land as an alibi to want to leave Nigeria. What we should clamor for is good governance that will enable every segment of society to have a better lease of life. End of quote. Afenifere also faulted the claim by Akintoye and Igboho that they were speaking for all Yoruba people, both at home in the diaspora, wondering when they conducted a referendum to determine the number of Yoruba people who desire to leave Nigeria. Speaking on the submissions of Yoruba nation agitators that they got a nod from the United Nations to go ahead with their intention to form a Yoruba nation, Afenifere said, and I quote, "The global body is not the one carving out nations in the way Europeans did at the Berlin Conference in the 19th century. Indeed, Article 46 of the United Nations Declaration on the Rights of Indigenous Peoples mentions no words in affirming its limitations as far as the Declaration of Sovereignty is concerned. The Pan-Yoruba organization then called on the people to be wary of being misled by letters purported to confer sovereignty on any group, insisting that forming a country is not something that some people somewhere does out like a commodity." ọ̀rọ̀ lẹ ti gbọ́ o bí ìwé ìròyìn Punch bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ tí àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re tí wọ́n sọ nípa ikọ̀ tó ń béèrè fún òmìnira ilẹ̀ Yorùbá àti àwọn adarí wọn bíi bàbá ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Òun náà lẹ ti gbọ́ tá a mọ̀ wá fún yín yẹn. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, ẹ̀yin gẹ́gẹ́ bí olóye
onímọ̀ onílàákàyè ọmọ Yorùbá tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé. Àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re yìí sí àwọn ikọ̀ tó ń béèrè fún òmìnira ilẹ̀ Yorùbá bíi bàbá ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè àti olóyè Sunday Ìgbòho. Ṣé báwo ni ká ti pè é? Báwo ni ká ti ṣe àpèjúwe àwọn nǹkan tó tún ń ṣẹlẹ̀ yìí o tí ò ti máa takora wọn? Ṣé ọ̀tẹ̀ ò ti wọ̀ ọ́? Àbí àwọn Afẹ́nifẹ́re àbí wọ́n rí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yìí àbí wọ́n rí sọ ni? Ojú wo lẹ̀yin fi wò ó? Báwo ló ṣe rí lọ́kàn tiyín, lọ́dọ̀ tiyín? Ẹ fi ṣọwọ́ sí wa, ẹ jẹ́ ká mọ èrò tiyín, ìwòye tiyín lórí ohun tí wọ́n sọ yìí láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Ọ̀rọ̀ Yorùbá ó lágbára o.